Ẹ káàbọ̀ padà ẹ̀yin ará ilé, mo lérò pé gbádùn Lagos Carnival tá ra fún yín ní ṣókí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín, àlejò wa wọ́n ti wà nílé agodo. Ẹni tẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ni mowó ni wọ́n, ìlú mọ̀ọ́ká ni wọ́n máa ń ṣeré tíátà gan-an ní gidi ni. Ọkùnrin sì ni wọ́n, ọmọ bíbí ìlú Abẹ́òkúta sì ni wọ́n. Ẹ̀yin ará ilé, ṣé kí n sọ fún yín? Ẹ má jẹ́ kí n jẹ́ kẹ́ máa ronú jìnnà. Ẹni tí mo fi tọ̀ọ̀tọ̀ dárúkọ Ẹ̀bùn Olóyèdé tí gbogbo wa mọ̀ sí Igwe Ọláìyá. Igwe. Abisuru. Ẹ káàbọ̀ sórí ètò wa. Ṣé gan olóòtú. Ṣàlàáfíà lẹ́dẹ̀. Wọ́n fi style débi lálàáfíà. Ẹ̀yin ará ilé, wọ́n láwọn fi style débi ní àlàáfíà. Ẹ bá wa wá fi style kí àwọn ará ilé. Mo kí gbogbo ojú tó ń wò mí. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kágbà. Mo káwọn tó jẹ́ màmá sí mi. Mo dẹ̀ káwọn tó jẹ́ bàbá sí mi. Mo káwọn tí a jọ fi style jẹgbẹ́. Mo kí everybody. Ẹ ṣé mo dúpẹ́ o. Àwa la máa wá, ẹ̀yin la dẹ̀ máa bá. Ojú tí o fi ń wò wá, ojú náà ò ní fọ́. Ẹ ṣé púpọ̀. Orúkọ mi ni Alhaji Lukman Ẹ̀bùn Olóyèdé tí gbogbo èèyàn mọ̀ sí Ọláìyá Igwe. Igwe. Èmi náà fi style kí yín padà. Mo dẹ̀ fi style gbọ́. Mo fi style kí yín padà. Àlejò wa, ẹ bá wa sọ díẹ̀ nípa yín fún àwọn ará ilé ní ṣókí. Bàbá ní ká sọ nípa mi, ó fẹ́ dàbí pọ́kùnrin ni mí. Mo dẹ̀ wá láti agboolé olówó Gẹmọ ní Kẹ̀ǹta, Òkèjìgbò ní Ẹ̀gbá Láké. A lọ primary school ní St. Jude's Ọ̀dẹ́dá local government lọ́dún tó pẹ́ díẹ̀. A dẹ̀ lọ sí oríṣiríṣi secondary school. Ṣùgbọ́n kan la fi agídí jáde láti bẹ̀ Premier Grammar School Abẹ́òkúta. A bá wọn lọ sí poli níwọ̀nba kò pọ́dún kan tán tàbí kó fi style pé tàbí sádànù ń bẹ̀. A dẹ̀ tún gbìyànjú láti padà because education ṣe kókó. Mass com lábá wọn fi style bẹ̀rẹ̀ ṣùgbọ́n àparí ẹ̀ tá fi bẹ́ kúrò. Àkànwáṣẹ́ rí ń sìn wípé anybody tí ó bá ti kàwé inú òkùnkùn ló máa wà. Education ó dàbí ìmọ́lẹ̀ ni. Ẹnikẹ́ni tí ó bá ní ẹni iṣẹ́ tó bá máa ṣe ó ní láti kàwé. Àná dẹ̀ ṣe ní lọ́kàn pé a máa padà lọ. Àwa àti first born wa bá wà ní class kò kàn anybody. A rí pé a bá wọn parí ẹ̀ délẹ̀ dáadáa. Ṣùgbọ́n èmi ò ń ṣe ní tíátà. Actor ni mí, filmmaker ni mí, director ni mí, mo direct film. Gbogbo film mi pátá ẹyọ kan ni kì í ṣe pé mi mo director, gbogbo ẹ̀ pátá mi mo director. Writer ni mí, producer ni mí. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ní iṣẹ́ tiẹ̀ níyàtọ̀ nípele. So gbogbo ẹ̀ ni Ọlọ́run fi rán mi tí mo ń ṣe. Torí tá bá ló ní tíátà, tẹ́lẹ̀ ni mo ti jó ní tíátà, mi ò jó ní tíátà mọ́. Stage àwọn tó act lórí stage ló ń pè bẹ́ẹ̀. Ẹ lè rí Harrison Ford l'Amẹ́ríkà sìn kan ní ṣó ní tíátà ní kó ní bẹ́ẹ̀ nínú. Èèyàn lè lọ rí theatre art ní university ó lọ rí there as an actor ni kó máa act. But èmi ti beyond that, mo act, mo ń direct, mo ń ṣe gbogbo ẹ̀. So ṣó ní tíátà torí ayé àtijọ́ àwọn bàbá wa tí wọ́n fi lé wa lọ́wọ́ nǹkan yẹn ni wọ́n ń pè yẹn náà ṣe ń fẹ́ máa bá wa pè àti kó ló ní tíátà. Ẹ̀dàgbé tíátà póríṣi bíi mẹ́ta tó fi ń pè. Gbọ̀ngàn tó ti ń wo sinimá tíátà ni. Tó ti ń ṣiṣẹ́ abẹ tíátà ni. Lọ́dẹ̀ lọ kọ́ tíátà ní yunifásitì. Àwọn bẹ́ẹ̀ ni sọ bóyá jẹ́ nìyẹn. Igwe, ìgbà tẹ̀ ń sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀ kàn sọ pé ẹ fi style jáde kúrò ní primary school tipátipá lẹ fi ṣe kí ló dé torí bẹ́ẹ̀ ṣé ẹ fẹ́ kàwé dáadáa ni àbí báwo? Ohun akákàwé ilé tá ti jáde wá ó ní bí wọ́n ṣe máa ń kàwé níbẹ̀. Àgbẹ̀ ni bàbá mi, àgbẹ̀ gan ni wọ́n. Àmọ́ màmá tó bí mi lọ́mọ àwọn máa ń ta bíi ráìsì bíi kóńgò mélòó kan àtẹ̀wà gàrí àǹkó. So gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ wọ́n ń tà. À ń bẹ lọ́hùn làwọn tó bí mi. Ṣùgbọ́n gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ló fa ìrìn àjò mi lórí ọ̀rọ̀ education. Nǹkan tó fa yẹn nìyẹn kára mẹ́nu kúrò ń bẹ̀. Ṣùgbọ́n a dúpẹ́ pé lénìí àwa náà blend díẹ̀. Àmọ́ kọ́, àmọ́ kà níwọ̀n bá bi tí agbára wa dé àdẹ̀mọ́ sọ.
Olúwa ṣeun. Ìgbà tẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ ní ẹ kọ́kọ́ jẹ́ oní tíátà wípé àmọ́ ẹ̀ ń ṣe oní tíátà mọ̀ ń sìn wípé actor nìyí. Kí ni ìyàtọ̀ oní tíátà àti actor? N kò fi taratara ìyàtọ̀ náà much. Ó kàn jẹ́ pé lótìtọ́ àti lódodo ní orílẹ̀-èdè ti bí ní ẹ jẹ́ kí n sọ pé ní aláwọ̀ dúdú Áfíríkà lápapọ̀ ó dáa kéèyàn kọ́kọ́ jó ní tíátà so a lè mọ rírì iṣẹ́ yẹn torí ẹni tó jẹ́ gúrù wa tó jẹ́ legend wa tó jẹ́ ṣé kí la lè pè ancestors ní ká pè níbẹ̀ yẹn Hubert Ògúndé wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú tíátà ni so àwọn legacy táwọn fi sílẹ̀ títí dè ní àti ìlébà irú àwọn nǹkan bẹ́ẹ̀ ló yẹ kí àwọn tó kù náà kí wọ́n kọ́pí kí a lè gbéṣẹ́ yẹn débi tó ga so púpọ̀ nínú àwọn ọmọ òde òsìn àwọn náà ṣì wà lóde ìsìn náà torí mi mọ iye ọjọ́ orí mi tèmi náà ń pìtàn ọmọ òde òsìn but àwọn tí wọ́n jẹ́ ìgbàlódé because àwọn á lè sọ pé àwọn abá analog lọ àwọn computer artist kí n pè wọ́n bẹ́ẹ̀ so gbogbo wọn pátápátá tí wọ́n sọ pé tí home video gbédé púpọ̀ nínú wọn náà ni wọ́n ṣì máa ń ṣe àṣìṣe díẹ̀díẹ̀ lórí afẹ́fẹ́ lórí amóhùnmáwòrán nínú sinimá so torí pé wọn ò fi taratara ní ẹ̀kọ́ tíátà yẹn nínú tíátà tí wà yẹn discipline wà ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ discipline yẹn là wá gbé wọ inú ọ̀rọ̀ onísinimá day of today so a dẹ̀ ṣe ní lára àwọn èèyàn mọ̀ pa ní lára tá a bá ní lára rú mi ò ní máa ṣe sinimá kan lọ́dún èyí mo tẹ̀ ti wá gbé kan jáde ń sìn àti tọ́dún méje tí mo ti gbé tèmi jáde ń sìn gbogbo ìtẹ́ bá rí mi ń bẹ̀ mo ń bá wọn participate ni so tèmi tí mo ṣe gan ṣẹ̀ṣẹ̀ fẹ́ jáde ni so irú àwọn discipline bẹ́ẹ̀ ni àwọn làwa kọ́ látara àwọn Hubert Ògúndé Hubert Ògúndé ò kì í ṣe nǹkan gbàùgbàù àmọ́ tó bá ṣe ẹyọ kan àti lè bá fún nítọ̀ wọn pẹ́. Igwe mo máa gbogbo àwọn eré yín tẹ́ ti ṣe àwọn bíi Ọlọ́ládé Mr Money àwọn sinimá yẹn ó máa ń ní agbára nǹkan tí mo sọ ti yé yín èèyàn wo eré tó jáde látọwọ́ Igwe ẹ̀rù á máa bà yín wípé kí ló ṣẹlẹ̀ torí àwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ nǹkan tí mo sọ ti yé yín tó ń wà ń bẹ̀ kí ló máa ń fa irú story yín yẹn. nǹkan tó ṣẹlẹ̀ ni pé what doing at west what doing well tí èèyàn bá ṣẹ́rí sinimá ó ju ẹni tó ń ṣe lọ sinimá ó dàbí ìwé ju ẹni tó ń kọ lọ sinimá ó dàbí orin kéèyàn ṣe record album ó ju ẹni tí ó ní lọ ẹrù Barrister sí ó ti kú kọ́lọ́n fọ̀rùn kẹwọn gbogbo record wọn pátápátá ó ń live after him àwọn albums yẹn ni mò ń sọ bíi Barrier at 40 bíi Fuji Garbage bíi Sùúrù Bàbá Ìwà àwọn nǹkan wọ̀nyẹn ń live nígbà tí Barrister fúnra ẹ̀ ti lọ mo fi yẹn ṣe sample Hubert Ògúndé gbogbo àwọn records tó ń ṣe ayé ní Jai Sinmi ní Àyànmọ́ ní gbogbo ẹ ní Àròpin Tèèyàn ní Bàbá Ògúndé ti lọ àwọn nǹkan tí mo wí ó ṣì ń live ẹ já padà síbi ìwé èmi ní Rèké Oníbùdó àwọn tí JF Ọdúnjọ tó